pa wọ́n o ayé ò ní tí rọrùn mọ́ wa ẹgbójú ayọ̀ ń sọ kẹ̀kẹ́ wòsó yìí àwọn bàbá wa wọ́n fún un lékọ wọ́n á máa pè é ní bẹ̀rẹ̀ fúùtù ikọ̀ rẹ̀ sì kọ́hùn àwọn òyìnbó á máa pè é ní shower shop máa jẹ́ òye wa pé bàbá ẹnìkan kọ́ ló lè wé bàbá ẹnìkan kọ́ ló lè bò ọlọ́run ọba ló lè wé dúkìá ọlọ́run ni àwọn èèṣe léwé ẹ̀jẹ̀ eléwé arẹmọ làwa ewé àánú ewé àlàáfíà làwa á já téèyàn kan bá sọ fún ọ pé òun mú oògùn jẹngbe tí èlè lòun jẹ́ tó bá fẹ́ mọ̀ bó lóògùn lóòótọ́ ẹni láwájá ọyá jókòó bó ṣe jókòó òun fún wa ní oògùn ìwòsàn 40 tí ọba ti lè ká ọ̀lẹ ni ọgbọ́ ọ̀lẹ ni ogun náà kọrẹ yàrá ẹlòmíì gan kò lè dájà ìwọ́n tó lè dá fowó ọbẹ̀ ẹlẹ́ tọ́lù náà gbé sìgìdì káàkiri ọ̀rọ̀ sìgìdì lélẹ́yà bí ó ṣe dáa fún ọ kọ gbájúmọ́ sẹ́rẹ̀ kọ bẹ ọlọ́run kọ́nà rẹ̀ ọlá bẹ́ẹ̀ ń ká lọ jàre ẹjẹ́ adára wa lẹ́kọ̀ọ́ lórí èso yìí àwọn onígẹ̀ẹ́sì a máa ní wọn ní artificial drug pọ̀ wà natural drug ọ wà ẹ̀ẹ́rẹ́ lẹ́yìn natural ni èyí tó tọwọ́ ọlọ́run wá ni gbogbo àwọn ewéko tí ń bẹ nínú igbó dúkìá ọlọ́run ni ń tọ́ ọ̀bá mọ̀ nípa rẹ̀ ni à á wádìí fún un ni èso yìí àtewé rẹ̀ gbogbo ohun tó wà lára rẹ̀ kódà ikọ̀ tá a bá máa pè ní miracle fruit iṣẹ́ ìyanu tí ń bẹ lára rẹ̀ kì í ṣe kékeré ṣe rí tẹ́ bá wá èso yìí ń bẹ lọ́jà o ápù nìkan làwọn èèyàn wa máa jẹ èso pọ̀ nílẹ̀ tó yẹ kẹ́ ẹ máa jẹ pàpáyà nìkan làwọn èèyàn máa jẹ tí ṣe pọ̀pọ́ èso pọ̀ nílẹ̀ tó yẹ kẹ́ ẹ máa jẹ ẹ gbádùn mi ápù yẹn làwọn èèyàn wa ní Kútọ́nù ń pè ní pọ́ọ̀mù wọn ní pọ́ọ̀mù ṣẹ́rí tó bá dàbẹ́ nǹkan pé èèyàn bá máa rí i pé okun àtagbára òun kò kún tó gbìyànjú kó máa jẹ èso yìí ó ti jẹ ọrọ̀ títínú rẹ̀ yẹn máa jẹ dáadáa wọ́n bẹ èkú ẹ̀yìn ara rẹ̀ kó gún yọkọ́rọ̀ nú ẹ̀ ọ̀gbádùn mi yọkọ́rọ̀ nú ẹ̀ o lè dá sórí ògì mẹ́mọ̀gì gbogbo ibi tọ́ran àti ibi tọ́ran ni ó ṣiṣẹ́ dé lára rẹ̀ pàápàá ìwọ ọkùnrin tó jẹ́ pé o ti rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ máa ń mọ́kọ̀rọ̀ oko dáadáa kì í sì ṣe pọ̀ ń jẹ nǹkan jẹ̀dí ṣàdédé o rí i pé okun àtagbára rẹ̀ ó dínkù máa jẹ èso yìí ẹ gbádùn mi tàbí wọ́n tó rí i pé awọ ara rẹ̀ kọ̀ọ̀kan máa jọ̀lọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́ bóyá ara máa ń ja ọjẹ ni àbára máa ń yún ẹ ọgbọ́n táwọn wí bọ́ bá rí ewé èso yìí gbìyànjú kò sí tọ́ ọ bá wá rí ewé rẹ̀ ra èso yìí gun bí mo ṣe wí yẹn kódà àá foyín sí oyin gidi ni o nǹkan oyin ṣúgà o tí a bá ní ọ̀rá ara tó pọ̀ jù pé bóyá o ní cholesterol rárá
àwọn ọ̀rá ara láti ṣàdínkù ọ̀rá cholesterol máa jẹ èso yìí. Àbí wọ́n tó bá ní kọ́ asthma lára, ṣe rí ikọ́ asthma yìí ó le gan ni o, ikọ́ tí máa gbẹ̀mí èèyàn ni o. Asthma kì í bá èèyàn ṣeré o, okùn ẹ̀mí ẹni ní máa ń wá kiri o. Tọ̀rẹ́ gbọ́ tí tọ́fun wọn máa hó, kì í ṣe ikọ́ tí bá èèyàn wá láàfin ara kọ́. Wọ́n tó bá ní asthma máa jẹ èso yìí dáadáa, kó dẹ̀ gbìyànjú kó wá ìwé rẹ̀ kó máa sè kó máa mú, wá ti ṣe yẹn bóyin sí. Gbádùn mi, wọ́n ti pajápajá máa ń mú lára tó yá àdínkù ara ẹgbẹ́ kan ara rẹ̀ ó rí pé yọ kàn kú táìtáì láì nídìí. Tó yẹ pé pajápajá ó mú àti gbọ́wọ́ àti gbẹ́sẹ̀ yóò le lọ́wọ́ atalẹ̀ tá ń pè ní garlic àbí tá ń pè ní ginger, gún papọ̀ mọ́ èso yìí, foyín sí, máa fi mu ògì gbígbóná. Ó yin Ọlọ́run lógo o, wọ́n gan máa sọ pé wọ́n Ọlọ́run bó lè so èyí ti wà tẹ́lẹ̀. Àbí wọ́n tó jẹ́ pé eegun ara máa ro ọ́, eegun inú egungun ní máa ro ọ́, máa jẹ èso yìí. Wọ́n tó bá lẹ́jẹ̀ ríru máa jẹ èso yìí. Ọ̀gbọ́, wọ́n tó bá ní àrùn ẹ̀dọ̀ àti àrùn ọkàn, kidney and liver problem, máa jẹ. Gún èso yìí pọ̀ mọ́ atalẹ̀, foyín sí, máa mọ̀ ògì gbóná. Ọ̀gbọ́, ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé àwọn ẹnu mi ń bẹ tọ́ ẹ pé tí wọ́n bá rìn díẹ̀ yọ rẹ̀ wọ́n, tí wọ́n bá rìn díẹ̀ yọ rẹ̀ wọ́n, kà máa ń bọ̀ lọ́jọ́ orí rẹ̀ dé. Máa jẹ èso yìí, èso tó ń wò yìí, èso tẹ́ ẹ ti mọ̀ tipẹ́ ni. Gbìyànjú kó máa jẹ́ kó fi atalẹ̀ sí, ginger. Sórí wọ́n tó bá jẹ́ pé o ní àrùn ọgbẹ́nú, tó bá ní àrùn ọgbẹ́nú tá ń pè ní ọ́sà, máa jẹ èso yìí, máa jẹ èso yìí. Tó bá ti gun pẹ́ ìwọ má fi ginger sí, foyín sí, fi mu ògì gbígbóná. Láàrin ijọ́ mélòó ọ́sà rẹ yóò dòun gbàgbé. Àbí wọ́n tó bá ní tọ̀ ṣúgà, diabetes, Ọlọ́run o, máa jẹ èso yìí, ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Dúkìá Ọlọ́run ní bàbá mi kọ́ lónìí o, èmi kì í kọ́ mo gbìn o, àbá aláyé ni. Èso yìí àbá aláyé ni, kó sì lè wúlò fún wa, lẹ́lẹ́dùà ló fi gbìn kalẹ̀ fún wa. Èmi wí tẹ̀mí bó wù ọkọ̀ ọgbọ́ o, kọ̀nà olówó o. O mi wúrẹ́ lọ ilé ẹnìkan bẹ́ẹ̀ lọ màá gùtàn lọ o. Kọ̀ọ̀kan bọ́ sọ́jà kò ní wọ́n ra shower shop ni o. Ọ̀tán, tàbẹ́ni tí ẹ bá rọrùn sùn dáadáa máa jẹ èso yìí dáadáa. Máa jẹ, kò fi ginger sí, kò fi mu ògì tó gbóná, kára rẹ̀ wọ́ọ̀mù, ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹlòmíràn máa béèrè pé tá a bá rèso yìí, tá a bá réwé rẹ̀ ńkọ́, fámìlì ni wọ́n jọ jẹ́. Kọ́dà já ewé rẹ̀ yìí, tó bá ti já síbò jíjí ọgbẹ, ó lè já sínú ilé àìsàn lórùn yọgbẹ. Tó bá ti gbẹ, kó wá lọ lásán, kó dà á sínú oyin. Ọmọ ìyá mi máa fi lo ògì gbígbóná, ó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Ẹ̀kíní kan máa rìn, orí mi máa gbá yí, ara mi máa ṣe bákan. A ní ọmọ àlò ìpín ọwádọ̀ mi o, bọ́ sọ́jà kan lọ́ọ́ rà kó ní wọ́n ra shower shop. Bọ́dọ́jọ́ àtọ́pọ̀ ọba, bọ́dọ́jọ́ àdúmọ̀tà ọba, lọ́dọ̀ àwọn tí ń ta fúrúùtù àti ń tèso. Mbẹ́ máa 12, mbẹ́ ń kẹ̀tù, mbẹ́ lóyìnbó, mbẹ́ lọ́jà ọba.
ńlọ ń bẹ lọ́jà àgbòkú ń bẹ ń kú tọ̀nà rẹpẹtẹ dáadáa àdúrà gbogbo ọgbà o yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ o nọ́mbà wo lẹ lè fi kàn sí mi +234 80 3298 3298 +234 80 3298 3298 yẹn fún ọ nìkan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 yẹn fún ọ nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +229 54 65 1928 +229 54 65 1928 ìtọ́jú àrùn ara ni lánàá tewé àtegbò ẹ kàn sí wa má gbọ́rọ̀ àfọ̀ṣẹ déwájú mi o má gbọ́rọ̀ ògùn bọ́ déwájú mi o ohun tí ẹ bá ti sáré má gbé déwájú mi o ìtọ́jú àlàáfíà ara ń tá a wà fún nù ìtọ́jú kí ni mo pé àlàáfíà ara ń tá a wà fún nù gbogbo àwọn iṣẹ́ kan láti filẹ̀ látọjọ́ títí pé ni ìfẹ́ ká bá yín mójútó ni àbá yín mójútó ẹni àbá yín gbé ohun díẹ̀ tiẹ̀ ẹ̀yin lẹ́sànwó rẹ̀ ẹni mọ́tò àbá yín gbé ẹ̀yin lẹ́sànwó rẹ̀ tí ẹ bá ti pe nọ́mbà mi tí ò lọ ìsìn lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ ń tẹ̀ mọ́ wa létí o ẹ pe WhatsApp call mi yọ wọlé tẹ ẹ bá wá tí ń pè mí bọ́yá àǹtí ìgbé kọ́ yín ẹ má fi ṣèbínú o máa ń bí sí díẹ̀ yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ o á dára fún wa o ń ta abẹ́lẹ̀ Elédùà ṣe o èyí tá a fẹ́ Elédùà yóò lè jìnnà sí wa tọ́ba dọ́wọ́ rẹ̀ má dé mọ́lẹ̀ ẹ̀pin ẹ̀jọ́ kárí kákò orúkọ mi Lukman Láyẹ̀kánṣe bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire 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 kàbìtì.